Mr. Latin gẹ́gẹ́ bí chairman igi ọ̀kankan lójú ń tò ẹ wo ọ̀rọ̀ fíìmù tí wọ́n ṣe tí wọ́n fi aṣọ ẹ̀há jìlìbáàb kì í ṣe pé fíìmù yẹn ti jáde gbogbo anybody nísìn Fẹ́mi Adébáyọ̀ ló ń kálukú target at least àwọn àdẹ̀ ti ṣèwádìí pé Fẹ́mi Adébáyọ̀ gẹ́gẹ́ kọ́ ló ní fíìmù yẹn àmọ́ ìmọ̀ràn mi fún yín Mr. Latin Fẹ́mi Adébáyọ̀ ọmọ ga gbogbo ẹ̀yin tọ́lọ́ ti gbọ́wọ́ yín sókè nídìí fíìmù kò sẹ́ni tí ò béèrè gíga lórí iṣẹ́ rẹ̀ mo rọ̀ yín gbogbo tó bá ní í ṣe pẹ̀lú táàfífọ́ ọgbọ́n ọlọ́ọ̀yà ẹja ṣọ́ra fún táàfífọ́ ọgbọ́n ọlọ́ọ̀yà ọbẹ̀ Christian ẹja ṣọ́ra fún táàfífọ́ ọgbọ́n ọlọ́ọ̀yà ọbẹ̀ Muslim ẹja ṣọ́ra fún even nǹkan táàfí gbo ewúro sí ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ ẹja ṣọ́ra fún gbogbo artist ṣe bá fẹ́ ṣe ẹ jẹ́ kó jẹ́ tí ó fúnni ní ẹ̀kọ́ tí ó dẹ̀ ní da epo pupa sí aṣọ funfun ẹ̀sìn kankan. Mr. Latin gbogbo yeye pátá náà lè jí ọ̀ṣọ́ fún Nàìjíríà ẹ jí ọ̀ṣọ́ fún ilẹ̀ Yorùbá àmọ́ ó máa ń bì ẹlẹ́ran ara ni wọ́n o kò sẹ́ni kankan tó máa rí artist yín tí ó rọ́ fún ẹ̀sìn ń tára rí ọba lẹ́ o wàláì tàláì kódà bí ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì tí ó lọ church kí ẹ wá rí i pé ẹ̀ ń ṣètò yìí pé ẹnìkan wọ Susanna ó lọ́ọ́ fi jalè ọmọ tó bá jí ọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì inú máa bí o tó ló máa wé pé Susanna tó náà wọ ilé nìkan wọ̀ lọ́ọ́ jalè. ó yẹ kẹ́ ẹ máa áàtì àwọn fíìmù yẹn kẹ́ ẹ máa padà láǹdì ẹ̀ sórí pé tó bá ní í ṣe pẹ̀lú àdírẹ́sẹ̀sì kọ̀ọ̀kan bóyá jìlìbáàbù ni bóyá láwàní ni bóyá Susanna ni káwọn nǹkan ọ̀ṣọ́ yìí ó padà rí rìsọ́ọ̀tì àpọ́nlé lẹ́yẹ kọ́ máa jẹ́. mo rọ gbogbo àwa tí à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fíìmù tí wọ́n fi ṣe jìlìbáàbù nínú àwọn fọmíṣẹ̀ tá a gbọ́ ní pé kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ lónìí fíìmù yẹn but gbajúmọ̀ dáràn igi ọ̀kánkádà lójú tó ẹjẹ́ àṣẹ sùúrù mo kí ọ̀gá mi àgbà àṣẹ Ahmed Ladibu ìjọba kìnìún àgbájọ ló mọ́fà burúkú àwọn àfa wa bàbá wa ìjọba jáde lórí fíìmù yẹn lánàá ẹ̀sán lè lónìí wọ́n ti ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀ lẹ́yìn tí wọ́n fi jẹ́ kó yí ayé páwọn ti ṣèwádìí pé àṣẹ kì í sùn gẹ́gẹ́ lónìí fíìmù yẹn but gbogbo ẹni tó bá jẹ́ actor tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ẹ̀fọ́rọ́mẹ́ntì actor tí nǹkan kan bá ṣẹlẹ̀ ládùúgbò ẹni tó jẹ́ actor òun náà ni wọ́n kọ́kọ́ dojú ẹ̀kọ́. Mrs. Fúnmilọ́lá ìyá àlùbáríkà ẹ̀mẹ̀kẹ́ mo ní mẹ́sẹ̀gì tẹ́ bá ti dé online mi tí màá rí ẹ jẹ́ bá mi share program yìí gbogbo ẹ̀yà artist wa ẹ̀yin ní ọ̀pọ̀lọpọ̀ máa ń fi dìlítì ìbànújẹ́ tí bá ń bẹ lọ́kàn ẹ̀ ẹ̀yin ní ọ̀pọ̀lọpọ̀ máa ń fi dìlítì ìrònú tí bá ń bẹ lọ́kàn ẹ̀ gbogbo tẹ́ bá fẹ́ bíòdì fún wa ẹ méje jẹ́ tí ó tẹ epo sí ẹ̀sìn ẹnì kankan o ẹ jọ torí tọ́lọ́hún nígbà tá àti ìsìláyé kọ̀ǹpútà tá àti ìsìláyé social media gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè yẹ lè ṣe tí ó dẹ̀ jẹ́ lọ á ti wà láyé social media fíìmù tá à ń sọ tí mẹ́sẹ̀jì ẹ̀ ti kárí ayé yìí fíìmù igi ò tí ì jáde òkè lóko ìta àmọ́pá ti wà láyé social media nu àwọn yìí ká tí àǹtí nígbà tó ṣe fíìmù kan tí wọ́n lu ẹ̀há tí wọ́n tún lọ sí aṣọ akérèbù ní ọ̀nà ní àbáṣọ kínní èmi gẹ́gẹ́ jáde tí mo lálé ẹ̀ no ànígbà kì í ṣègbà tẹ́ ẹ bá tó lu aṣọ kankan nínú aṣọ ìjọsìn oníkálukú ìgbà yẹn kọ́ ni fún ìmú yìí máa tó tà ó máa fẹ́ kó kùtà bá ní ó máa kó kùtà bá ní ẹ gbọ́ ó máa kó kùtà bá ní
tẹ́ ẹ bá ròyìn pé ó jẹ́ kẹ́ ẹ rí owó ó máa àfẹ́ẹ̀tì tẹ́ ẹ rí kẹ́ ẹ kójọ yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ leader on behalf theatre àyè eléré orí ìtàgé mo rọ̀ yín kò sí fíìmù kankan tí wọ́n máa fẹ́ ṣe tí wọ́n ní gbé kótẹ́sẹ̀ rẹ̀ níwájú yín èyí tẹ́ ẹ bá ti rí i pé yóò fẹ́ dẹ epo sí aṣọ aláìsí ẹnì kọ̀ọ̀kan ẹni kí wọ́n yọ kú o ẹ fún wọn ní àmọ̀ràn míì tó máa fi ṣàpínlẹ̀ ẹ̀sìn. Ọdẹdẹlẹ Máyọ̀wá àbúrò Oníṣẹ́yìn aṣọ tó gbópọn ni o aṣọ tá a fi máa béèrè ń ta fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run dẹ̀ fún yẹn inú fọmísẹ̀ tá a gbọ́ nìsín nígbà kí n ṣe Fẹ́mi Adébáyọ̀ lóní fíìmù yẹn ẹ mọ̀ gbọ́ ìfọmísẹ̀ ìgbé ọmọbìnrin kan lóní but ẹni tó rí kò ní. ẹni tó rí kò ní ẹni tó rí kò ní fíìmù yẹn ẹ bá ní sọ fún kọ́mẹ̀jẹ kó jáde ọkùnrin yọ ibi tí ẹ ti lo jìlìbáàbù kúrò níbẹ̀ torí ìbínú Ọlọ́run ibi tí wọ́n ti lo jìlìbáàbù ẹ jọ̀ọ́ mo gbà yín lámọ̀ràn ni Mr. Latin ẹ̀bẹ̀ ni náà ṣe ìmọ̀ràn ibi tí wọ́n ti lo jìlìbáàbù kó yọ kúrò níbẹ̀. Assalamu alaikum Amir. Ẹ bá ní fún wọn ní àmọ̀ràn even ẹni tó bá fẹ́ ṣe show tó ṣe live tó bá ti ní í ṣe pẹ̀lú wípé ẹ wò ẹ lè lo láwàní ẹyẹ wo kùtù ọrùn wọn lo láwàní bẹ́ẹ̀ wọn à fi dọ̀tí ẹ̀sìn ẹ lè lo Susanna ẹ lè lo jìlìbáàb àmọ́ dìpátímẹ́ǹtì tẹ́ bá máa gbé àwọn nǹkan yẹn sí ẹjẹ́ ọjọ́ ipò yóò ṣe ọ̀ṣọ́ fẹ́ sìn ni kẹ́ àwa pẹ̀lú yín ká lè jọ rí ojú rere Ọlọ́run àwa yìí là ń pẹ́pẹ́ ìṣọ̀kan à ń pẹ́pẹ́ ìfẹ́ àmọ́ kò sẹ́ni kẹ́kẹ́ tó lè tẹ́ lọ́rùn kí wọ́n dọ̀tí ẹ̀sìn ẹ̀ kò sẹ́ni tó lè tẹ́ lọ́rùn kí wọ́n dé epo pupa sí aṣọ funfun rẹ̀ àfààní fatinu bídùnìyà àwùbàṣírì nàkìdì mùtàgáfìlì àdínìyí mùtàbàlìdì àrídìn ìsámẹ́sì àsìfàjáhù wọ́n ìsáyù sámù ìlàhù lámúyàrídì àfààní mọ́ sọ́ọ̀rì fún ẹni tó gbọ́n ọmọ òru ayé àti bu ayé ọmọ Amẹ́ríkà ọmọ London ọmọ Dubai ọmọ Abuja àmọ́ mùtàgáfìlì àdínìyí mùtàbàlìdì tí wọ́n bá wá ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá ń sọ nípa ọ̀nà tá a gbà lójú rere Ọlọ́run irú onítọ̀hún wà á mọ̀ nípa rẹ̀ ó ní mo sọ́ọ̀rì fún ó tún ní fatinu kò bójúmu náà Mr. Akitunde àbúrò Oníṣẹ́yìn ó tún ní fatinu gbẹdùn ní ìyá òbàṣírì náà kìdì mùtàgáfìlì àdínní mùtàbàrídì ọwọ́ àrídìn ìsámẹ́sì àṣìfàjà àhùhù wọ́n ìsáyù sámù ìlà àhùhù lámúyàrídì ó ní mo sọ́ọ̀rì fún ẹ tó jẹ́ wípé tí wọ́n bá ń bú yóò máa bínú kí wọ́n ń bú tí wọ́n bá ń lálé ẹ̀ yóò máa bínú kí wọ́n ń lálé òun àmọ́ tí wọ́n bá ń dọ̀tí ẹ̀sìn rẹ̀ yóò dákẹ́ ó ní mo sọ́ọ̀rì fún irú ẹni bẹ́ẹ̀ Mr. Latin látọ̀rí Mr. Latin ẹ̀ lórí gbogbo oyè yín ẹ̀rù gòyìn lọ ẹ̀dẹ̀rẹ̀ ayé yín ṣe ikú ọ̀wọ́wọ́ ikú tọ́yàwó ní pẹ́ẹ́nì kankan nù yín
ẹ jẹ́ á lọ pa òfin Ọlọ́run mọ́, ẹ jẹ́ á lọ bùsà fún òfin Ọlọ́run láti máa fi aṣọ ẹ̀ á ṣe fíìmù pé wọ́n fi ń rọ́ọ̀bù. Kí kọ lẹ́tà síbi inú Ọlọ́run ni ọlọ́mọdé á rí láti máa fi aṣọ ẹ̀ á ṣe fíìmù pé wọ́n fi ń yàlè. Kí kọ lẹ́tà síbi inú Ọlọ́run ni ọlọ́mọdé á rí. Kò sẹ́ni tí ò ní dọ̀tí, ẹ fi onídọ̀tí lẹ̀ pẹ̀lú ìdọ̀tí ẹ̀. Èèyàn ní àìsàn jẹ̀nu, èèyàn ní wà àìsàn màláíkà, èèyàn ní wà kì í sàdé bí Ọlọ́run. Àáfàá tó dọ̀tí pọ̀, àáfàá tó mọ́ pọ̀, ẹni tí ò fa nǹkankan tí ọ̀dá pọ̀, ẹni àtọ́mọ́ pọ̀, ẹni àtọ́dọ̀tí pọ̀. Àwọn kéèsì kan wà tí ìṣèmi ní dájú ẹ̀, kì í ṣe wọn ni wà á dájú ẹ̀. Àrídìí ni ìsàmọ́ sí àṣìbàjà òhù tí ẹ bá pe ẹlòmíì lọ máa lè tí ẹ ní wèrè ni yóò máa bínú burúkú. Àmọ́ wọ́n ìsáájú sámú ìlà àwùlámú yùrádì tí ẹ bá wá fẹ́ máa fọ ọgbọ́n Ọlọ́run yá lára rẹ̀ kò ní nítumọ̀ sí. Àbá ní wéyà ó ní mo sọ́ọ̀rì fúru ẹni bẹ́ẹ̀. Mr. láti mo rọ̀ yín, ẹ bá wa pe ẹni tó ní fíìmù yẹn, ẹni tó rí ọ jẹ́, ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. Ẹ̀yin náà wo social media nísìnyí, Fẹ́mi Adébáyọ̀ ló kálukú ń kó bò. Báyà Fẹ́mi Adébáyọ̀ wà nù fíìmù yẹn ní I don't know. Èmi náà ti rí, mo ti rí láìfù yẹn, mo rí bíi ti bẹ̀, mo rí bíi ti bọ́ì ká ti fi jìlìbọ́ọ̀b, ó tún wá jí aṣọ ẹ̀ àwa sòmùrà láti lè mú mi àwọn àjọ oníláwà ní. Kẹ́mi sì jẹ́ kẹnu ọkọ̀ ẹlẹ́à tí mo ti ń jí ọkọ̀ ẹlẹ́à láti 1988 àti náà tí mo dẹ̀ tún jẹ́ bàbá ẹlẹ́à. A lè rí kí ni owó dùn. Mo rí láìfù yẹn, arákùnrin yẹn fẹ́ wọnú ọkọ̀ ó fi jìlìbáàbù kọ́rù báyìí, ó máa kẹ́ ló drive. Mo tún rí kẹ ẹni yẹn lo jìlìbáàbù wọlé, ọdọọdún obìnrin yẹn ó síjú ọjọ́ ọkùnrin lábẹ́ jìlìbáàbù. Eléyìí ò bójú mu. Adúniya gúrúrù, ìtẹ̀jẹ́ láyé, kò sí kankan nú ayé. Kí ni tá a rò pa fẹ́ dà nú ayé tá a ní dà lẹ́jọ́ kan? Kí ni tá a rò pa fẹ́ jẹ́ nú ayé tí ò ní waste ìjọ kan? Kí ni tá a rò pa fẹ́ nínú ayé tí ò ní di tẹni ẹlẹ́ni ìjọ kan? Táwa torí ẹ̀ tá a máa fọ ọgbọ́n lọ́n ya. Mr. láti ẹjọ́ ẹ bá ní rọ̀ wọ́n, ẹ bá ní rọ̀ wọ́n, ẹ bá ní rọ̀ wọ́n. Mr. Fẹ́mi Adébáyọ̀, Ọlọ́run bá mi dúró tiẹ̀. Igi ọ̀kẹ́kẹ́ lójú tó, gbogbo ọ̀pọ̀lọpọ̀ anybody ní jáde, Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n ń kó bò. Torí pé Fẹ́mi Adébáyọ̀ jẹ́ igi ọ̀kẹ́kẹ́ ni. Ṣé kò rí Adéwálé? Ọlọ́run ní fi sílẹ̀. Ẹ bá ní pè wọ́n sákìyèsí Mr. Latin. Kì í ṣe Yíbò fíìmù, Yorùbá fíìmù ni. Yorùbá fíìmù ni, kì í ṣe Yíbò fíìmù. Àwọn Yíbò ọmọ ń pa jìlìbáàbù. Aṣọ àṣẹ ní jìlìbáàbù. Ọ̀rọ̀ ẹ̀ á kì í ṣàdíìsì ló gbé wá. Áyá Al-Kùránì lójú ilé ló gbé wá. Kì í ṣe pé ní tí ọba ẹ̀ á, kì í ṣe pé yóò wọ náà. Àmọ́ ẹni tó bá a ní ládá, ẹni tó bá ṣàpọ́nlé Ẹlíà, ó ní ládá tí ó gbà. Ẹni tó bá yẹ̀yẹ́ Ẹlíà, yóò rí ìbínú Ọlọ́run, kì í ṣe pé. Gbogbo obìnrin tí ń bẹ láyé lÓlúwa ní kó lu ẹ̀ á. Ẹni tí ọba dẹ̀ lò, kì í ṣe pé Kùránì lọ́lọ́run ó jẹ níyà. Àmì ẹni tó bá lò ní bonus tí ó gbà, tí í ṣe gift tó jẹ́ ẹ̀bùn. Kò yẹ.
Fatai Ọláníyì àbúrò ní sẹ́yìn àtàwọn tí wọ́n produce fíìmù yìí ni àtàwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀ ààyè ẹni tó lò ní ẹni tó bá wọn rán ni àbí ká tètè lọ tọrọ àforíjì lọ́wọ́ Olódùmarè. À ń sọ pé Nàìjíríà dá ilẹ̀ Yorùbá ò dá àwọn náà ládé ń fa ọgbọ́n Ọlọ́run ya ọgbọ́n Ọlọ́run ọ̀dẹ̀ lè ya ẹnì fi Susanna ṣe live àmì ẹ má fi ṣe tí ọba dọ̀tí Susanna ẹ má fi Susanna ṣe tí ọba dọ̀tí Susanna ẹnì fi Láwàní ṣe fíìmù ẹ má fi Láwàní ṣe tí ọba dọ̀tí ẹ ẹnì fi jìlìbáàbù ṣe fíìmù ẹ má fi ṣe nǹkan tí ọba dọ̀tí ẹ gbogbo ń tẹ́ ẹ bá rí pé ó jí ọ̀ṣun ẹ̀sìn tó jí àdírẹ́sì ẹ̀sìn èyí tó bá máa ṣàpọ́nlé ẹ̀sìn tó ní ní ká fi ṣe ìyá dúnìyà àkàlùmínà nkọ̀lìlì wọ́n àṣekú àṣàlùmínà sàlìlì ìyá mi fún mi lọ́lá àbúrò ní ṣe yọ́lá àpẹẹlẹ àlùkùrìà àwọn aṣọ tẹ́ ń wò yìí àwọn gẹ́gẹ́ lásán àmì ńlá ni Láwàní tẹ́ ń wò lórí mi yìí a ní funfun rẹ̀ a ní dúdú a ní pupa a ní blue a ní yellow a ní colored a ní kàlákìní gbogbo oyè wọn kọ̀ọ̀kan ló níṣẹ́ tí wọ́n ń ṣe tí ì ṣe pé àbí oògùn kankan bẹ lára wọn àwọn gẹ́gẹ́ oògùn ni Susanna tẹ́ ń wò ó la ilaha illallah àṣì Ọlọ́run bẹ lára rẹ̀ jìlìbáàbù àṣì Ọlọ́run bẹ lára rẹ̀ mo rọ gbogbo ẹ̀yà tí sí wa gbogbo ẹ̀yà tí sí wa irú àwọn nǹkan báyìí ti kọ́ mi rí aṣẹ́wó tó rẹ Mẹ́kà àmì náà lẹ́yà irú àwọn nǹkan yìí ti kọ́ mi rí tá a dẹ̀ ti yànnà lé láàrin ara wa irú ẹni tó wá gbé fíìmù jáde ó yẹ kẹ́ ẹ sọ fún pé kó má dá wàhálà alẹ́ kó má dogun lẹ̀ ó yẹ kẹ́ ẹ lè sọ fún tí gbogbo àfáà bá rí láìfù yìí tí wọ́n bá rí fíìmù tí wọ́n sọ̀rọ̀ Sùmùràtùl Mùmínì máa sọ̀rọ̀ o torí àwọn ni bàbá yálàyà gbogbo ọkọ ẹlẹ́yà kápẹ́ yóò bá practice jìlìbáàbù ẹ̀ha kò sí ìran àfáà kankan tó practice ẹ̀ ṣáájú bàbá àgbàlagbà ìjàgbà tí gbogbo àfáà kan bá ń pa àwọn tẹ̀blíìgì àwọn ìjọkọ ẹlẹ́yà àwọn àlùsùnà wọ́n jọkọ ẹlẹ́yà bàbá àgbàlagbà ìjàgbà làáfà àwọn ni wọ́n júwe ẹ̀ha fún kálukú throughout of Nigeria. Gbogbo àwọn àyà wa tí wọ́n dẹ̀ gbẹ́ àyè wọ́n ṣe lillahi wa rasulihi kì í ṣe pé ìdùnnú kankan ni wọ́n rí lọ́dọ̀ ọkọ wọn wọ́n ṣe láti rójú rí Ọlọ́run wọ́n gbẹ̀ á sórí ebi wọ́n gbẹ̀ á sínú yà wọ́n gbẹ̀ á sí bí ẹ̀rọ jẹjẹ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sọ dọ̀rọ̀ nísìnyí. Ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn átísítì wa ìmọ̀ràn ni mo gbà yàtà kíyèsí ẹ lè fi Láwàní ṣe fíìmù àmọ́ ẹ má fi ṣe tí ọba dọ̀tí Láwàní ẹ lè fi Susanna art ẹ má fi Susanna art ń tọ́ bá máa dọ̀tí Susanna ẹ lè fi jìlìbáàbù ṣe fíìmù ẹ̀kọ́ gidi ni ẹ fi kọ́ yẹn ẹ má fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí ọba dọ̀tí jìlìbáàbù. Bínú àwọn ẹ̀dá ò ṣe lè dùn náà nínú Ọlọ́run ò ṣe lè dùn mo ti wí fún wa ti pẹ́pẹ́ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín kò sí nǹkan kan tá a lè ṣe tá a fi rí ìbínú Ọlọ́run ara wa láṣẹ tá a fi pàdé ìbínú Ọlọ́run Ọlọ́run ò lóko kankan tí ń dá tá a pẹ́ nìkan gbọ́ Ọlọ́run wá ń bínú ara wa láṣẹ tá a fi rí ìbínú Ọlọ́run ara wa náà ládùn nínú tá a fi rí ìjọ̀nú Ọlọ́run. Ara wa la máa dùn nínú tá a fi rí ìyọ́nú Ọlọ́run ṣebí nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù ẹ ń lo àfáà níbẹ̀ ẹ ń lo pásítọ̀ níbẹ̀ ó dẹ̀ mú ẹ̀kọ́ gidi wá ẹ gbogbo tó bá pàtì mọ́ àdírẹ́sì ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ̀kọ́ gidi ní ká fi kọ́ ìyá má fi dọ̀tí ẹ̀sìn náà ẹ má fi dọ̀tí ẹ̀sìn
mo rọ̀ yín Mr. Latin gẹ́gẹ́ bí leader àti gbogbo ẹ̀yin tọ́lọ́ ti gbórí yín sókè nínú òṣèré ẹ̀ ní padà jábọ́ ẹ̀ ní lulẹ̀ bí ẹ bá gbẹ́ di ẹ̀gùn tí òye ní òye mọ́ kàtàbà láwù lákàsáyà tí káládà áfíríkà bí ẹ bá dẹ̀ ti wù kọ́ gọ̀ tó oríire tá a bá kọ́ máa yẹ yóò ṣe ẹ méjì àtòrí ń tá a fẹ́ jẹ́ káwá bá ń tá a fẹ́ jẹjẹ́ ẹ méjì àtòrí ẹ̀dẹ̀ ká bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ mo rọ̀ yín kò ní tẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lọ́rùn kẹ́ẹ̀fì Susanna ṣe nǹkan ìdọ̀tí kò ní tí àwa mùsùlùmí lọ́rùn kẹ́ẹ̀fì ọ̀ṣọ́ ẹ̀sìn wa ṣe nǹkan ìdọ̀tí òótọ́ àwa lára fúnra wa báyìí náà bá wù ẹ̀yin lẹ́lọ́ra àmọ́ gbogbo ayé mọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe tẹ́ ẹ bá wá fẹ́ lò ìtọ́ dáa jù ní kẹ́ẹ̀fì kó ọ̀ṣọ́ bá ẹ̀sìn wa kẹ́ẹ̀pẹ́ fẹ́ fi dọ̀tí ẹ̀sìn kò ní tẹ́ wa lọ́rùn wàláì kò ní tẹ́ wa lọ́rùn alukuyani ọ̀rọ̀ Ọlọ́run bá dà basimala wà máa lánà aláǹdà táwa kálẹ̀ aláǹláì fàkọ́dí àdáná subúlànà wà lànà síbi ránà aláàmánì àṣẹ ìtumúná wà aláǹláì fàlìyà táwa kálẹ̀ mutawakilu gbogbo oríire tẹ́dọ̀ ó ṣe láyé ó ti wà màkìtúbọ̀ ó ti wà lákọọ́lẹ̀ oore tó bá jẹ́ tẹnìkan kò lè kọjá ẹ̀ oore tó àbá kọ́mọ ò lè fagídírí àwọn oore míì wá wà tọ́lọ́wọ́ tó ní kọ́mọ yẹn àmọ́ látara àṣẹ látara àwà látara àrò ẹnu ọlọ́wọ́ dẹ̀ ní ẹ lọ kó fún wọn ní kò sí lákọọ́lẹ̀ rẹ̀ alẹ́ ẹ lọ kó fún ojú wẹ̀ oore míì dẹ́wọ̀ tí wọ́n máa kọ fẹ́ lómi tí ó sì dànù mo rọ gbogbo ẹ̀yin artist wa àtọkùnrin yín àtobìnrin yín àti Yorùbá nù yín àti Yíbò yín nù yín ẹ bẹ̀ẹ̀sẹ̀ járí ẹ rògbò yín lò ẹ ráyè yín ṣe ìràwọ̀ yín ọ̀tàn Mr. Fẹ́mi Adébáyọ̀ ọlọ́wọ́ bá ní dì í mú bàbá wa ṣe Ahmed Labibu ìjọba wọ́n ti ṣàdúrà tó pọ̀ Fẹ́mi Adébáyọ̀ láàárọ̀ yìí èmi gẹ́ ti kọ́kọ́ jáde tí mo ti ṣe fíìmù o tí mo ti ṣe live mo ṣe fídíò jàre àwọn àtúnṣèwádìí àwọn èèyàn tó pè wá pé fíìmù yìí àwọn ò rò pé Fẹ́mi Adébáyọ̀ ló dàrẹ́ tiẹ̀ èmi ọ̀dẹ̀ rí wo fún kí n mọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ wà bí àbí òsì ń bẹ̀ àmọ́ àti pé Fẹ́mi Adébáyọ̀ ló dàrẹ́ tiẹ̀ àti pé kí n sọ ló dàrẹ́ tiẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká mọ́nítù ẹ̀sìn wa gbogbo àwa mùsùlùmí pàápàá àwa àfà mo dẹ̀ rọ̀ wá ẹ má bínú mo nígbàgbọ́ yìí pé fíìmù yóò ti jáde wọ́n dẹ̀ ti rí i pé ọ̀tẹ̀ wa lọ́rùn wọ́n máa adjust mo nígbàgbọ́ pé wọ́n máa adjust. mo nígbàgbọ́ pé wọ́n máa adjust mo nígbàgbọ́ pé wọ́n máa adjust mo nígbàgbọ́ pé wọ́n máa adjust ẹjọ́ fíìmù yẹn kò ṣẹ̀ṣẹ̀ níbi kọ́ jáde àmọ́ bí ẹ̀há wà ẹ lọ yọ kúrò ẹ fi àwọn nǹkan mi replace ẹ̀ ibi tí ẹ̀há wà ẹ lọ yọ kúrò kẹ́ ẹ fi àwọn nǹkan mi replace ẹ̀ torí tó lọ́hún àti tànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam torí tó lọ́hún àti tànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀ ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀ ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀ ibi tí wọ́n ti lo jìnnìbáàbù ẹnikẹ́ni torí kò ní fíìmù yìí ẹnikẹ́ni torí kò direct ẹ̀ iye àwọn tí wọ́n rí kí wọ́n wà ń bẹ̀ abala bíi tí aṣọ ẹ̀há wà ń
àtàwọn àtẹ̀yìn àní pàdé ìbínú Ọlọ́run àtàwọn àtẹ̀yìn ìbùkún Ọlọ́run jẹ́ tiwa àtàwọn àtẹ̀yìn ayọ̀ jẹ́ tiwa àtàwọn àtẹ̀yìn àgbégọ́ jẹ́ tiwa ẹ lọ fi nǹkan mi replace yẹ. ọ̀gá mi àgbà bàbá wa ṣe Ahmed Labeeb ìjọba wọ́n ti ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀ gbogbo àdúrà tí wọ́n dẹ̀ ṣe fún Ọlọ́run jẹ́ kó mọ́ àwọn náà ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀ gbogbo tó ń kálukú bá rí kún ó wí Mr. Fẹ́mi Adébáyọ̀ igi ọ̀kankan ni ọ́ igi ọ̀kankan dẹ̀ lójúmọ́ ń tó Ọlọ́run ní jẹ́ ọ jábọ́ Ọlọ́run wọlé agbára àtàṣẹ tí bẹ́ẹ̀ lọ́kàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè on behalf artist Ọlọ́run ní jẹ́ ṣubú gbogbo àwọn táwọn náà ń bọ̀ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ jọ ga Ọlọ́run ò dẹ̀ ní torí ipá wọn mi ọ̀gá kò ní jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti gẹ̀ ẹ̀ ní jábọ́ ọlọ́mọ insha Allah la quwwata illa billah ẹ jọ gbogbo ẹni fíìmù tẹ́ bá fẹ́ ṣe ẹjọ́ òjì tá a fi máa ṣàpọ́nlé religion mo rọ̀ yín ẹ̀yẹ wo ọwọ́ òtórí kòtù ọ̀run orí adé ẹran yóò ṣógbó gbogbo ẹ̀pá táwọn fi ṣàpọ́nlé religion ní tó ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe fíìmù yẹn ni wọ́n máa ń tójú àwọn rí gbogbo àwọn tí wọ́n máa ń àjẹ́ nǹkan kan yẹn ẹnu ọbí wọn léèrè kí wọ́n sọ tójú àwọn rí fún yín. Alhamdulilayi mo wà ní program àwọn oní tíátà àwọn fún mi láwọ́ọ̀dù ìyá àròkọ wà ń bẹ̀ bàbá wa tí Òrùjúmọ̀ ń dùn sí wà ń bẹ̀ ìyá àròkọ ń sọ program fíìmù kan táwọn ń yà táwọn fẹ́ ṣe rí àjẹ́ ń bẹ̀ ìyá àròkọ ló ń sọ fún ẹ pé ẹ méje lè oṣù o tẹ́ fi ya fíìmù àjẹ́ yìí o ẹ méje àwọn yà lálẹ́ o ìyá àròkọ ni wọ́n dáhùn ó ní ìyà táwọn yà lálẹ́ ó ní kò ṣe yà ó ń kálukú lọ́mọ tójú ẹ̀ rí that is fine àwọn atayé ni ò ká má ti wá aṣọ ọgbà Ọlọ́run. kámẹ́tì ìsọkiri kámẹ́tì ìsọ ọgbọ́n Ọlọ́run ẹ jẹ́ bá mi sí aláìfi torí tọ́lọ mo rọ gbogbo ẹ̀yà artist Mr. Latin ẹ pé gbogbo àwọn òṣèré ẹgbẹ́ yín àwọn tí bẹ́ládé bẹ́ yín àti di ọ̀dà ẹ bá wọn ṣe mítí àlàáfíà ẹ̀yin lẹ́ ń fi fíìmù yín ẹ fi ń dìlítì ìbànújẹ́ lẹ́mí ó kálukú àwa gbọ́dọ̀ torí pé ẹ fi ń dìlítì ìbànújẹ́ ẹ fi ń kọyàn lẹ́kọ̀ọ́ kádẹ̀ lájú lè ká ẹ fi fọgbọ́ ọlọ́ọ̀ya Ọlọ́run ní dẹ́ni kọ̀ọ̀kan wá láàmú aburú ò ní sẹ́yìn ibi Ọlọ́run ti ní kẹ́ni kọ̀ọ̀kan yóò ti gẹ̀ ní jábọ́ gbogbo bí tá a ti ń bẹ̀rẹ̀ progress Ọlọ́run bá ní gbé bọ́ yóò bá ní gbé yín ga jàre yóò gbé yín ga yóò gbé yín ga Ọlọ́run insha Allah la quwwata illa billah. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.